Àní mo tún dé ní òwúrọ̀ ti tòní gẹ́gẹ́ bí mo ṣe máa ń dé, mímọ̀ dé ni àìlọ àìmọ́ dé mọ́ Elédùà ò ní jẹ́ á mọ̀. Mo kí gbogbo apáta nílé lóko àti lẹ́yìn odi pé tá a bá ń lọ a ó mọ̀ dé, tá a bá ń jáde lọ a ó mọ̀ wọlé láyọ̀ pẹ̀lú àlàáfíà látòrí ìràwọ̀ ìdájọlẹ̀ kó sànà ó dèwọ̀. Lóòrọ̀ ti tòní Sàtá Àkàndé kí nìkan tí mo mú wá fún wa òun náà ni ọ̀rọ̀ nípa ẹ̀kọ́ nípa ọjọ́ mélòó ni a ní tàbá wò wá rí wípé ọjọ́ méje ni gbogbo a máa ń kà. Èyí tá a sì máa ń kà yìí náà ti àwọn eléyìnbó la máa ń kà, ṣùgbọ́n lóòrọ̀ ti tòní a ó kọ́ra wa nípa ọjọ́ léyìí tá a mọ̀ sí ọjọ́ àwọn Kírísítẹ́nì, léyìí tá a mọ̀ sí ọjọ́ Ajé, ọjọ́ Ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, ọjọ́ Ẹtì, ọjọ́ Àbámẹ́ta àti ọjọ́ Àìkú. Àwọn ọjọ́ yìí tá a kà yìí ọjọ́ àwọn Kírísítẹ́nì ni kì í ṣe ọjọ́ Yorùbá. Látòrí Yorùbá ọjọ́ márùn-ún náà ni a ní. A ó tutù kà lẹ́ẹ̀kan sí kó ba lè jẹ́ àǹfààní fún oníkúlùkù wa. Àwọn ọjọ́ tí a máa ń kà tí àwọn ṣe bí pé àwọn ọjọ́ Yorùbá ni tó sì jẹ́ ọjọ́ ti àwọn Kírísítẹ́nì. Àwọn náà ni ọjọ́ Ajé, ọjọ́ Ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, ọjọ́ Ẹtì, ọjọ́ Àbámẹ́ta àti ọjọ́ Àìkú. Òun ni ọjọ́ àwọn Kírísítẹ́nì tí gbogbo a máa ń kà. Ó yẹ ká mọ̀, ọmọ Yorùbá ó yẹ kó mọ̀. Ọjọ́ mélòó ni Yorùbá ní? Ọjọ́ mẹ́rin sí márùn-ún náà ni Yorùbá ní tí Yorùbá máa ń kà. Ṣùgbọ́n àwọn onílé láǹfààní lówùúrọ̀ ti tòní láti fi ṣe láti fi kọ́ra wa ní àwọn ọjọ́ òní. Tó bá di ní ọ̀la a ó kọ́ra wa ní ọjọ́ ti àwọn Yorùbá. Sàtá Àkàndé ìmọ̀ fi ṣèlú náà. Ó dìgbà.